ìṣẹ̀ṣe ni ká máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe ká má gbàgbé ohun táwọn bàbá wa fi sílẹ̀ ìṣẹ̀ṣe ni ká máa ṣe ìṣẹ̀ṣe ni ká máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe ìṣẹ̀ṣe ni ká máa ṣe. ọdún tẹ̀sẹ̀ láti lónìí ọdún ìwà àti ọdún ṣe àdéjọ ọdún mẹ́wàá ní lẹ́yà ìbí. àwọn ọmọ tó kù yàrá lójú tó sá lọ. ẹ wojú wọn ká ẹ wojú wọn. sáà jọra ni. ṣé ìfowópamọ́ ká jẹjẹ. bẹ́ẹ̀ bàbá tẹ̀sẹ̀ fún ẹgbẹ̀rún wálé pé. káwọ tó lọ. ìyẹn ló wálé mọ̀. ká máa bá ti a lọ. ìyá ti a rè o. ẹ ti tọ́jú ti a tí ò jà kúrè. ó àmọ́ kó jà mọ́ bẹ́ẹ̀ bí àtàjẹ. bẹ́ẹ̀ bàbá tẹ̀sẹ̀ fún ẹgbẹ̀rún àlọ́ ní ẹ̀fọ́ yàrá kan. a máa lé ibẹ̀. yàtọ̀ àdìgá ni. máa fún ìfún. Gbogbo àti agbé ọkọ̀ àwọn. Orúkọ yín sà. Orúkọ mi ni Ọ̀ṣunbọ̀dé Ọláìtàn Àkànjí ọba ìta aṣojú ọlọ́sùn. Kí ni à ń ṣe bí ilé ní dáàdì? À ń ṣe ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe. Mo fẹ́ kẹ́ ẹ sọ bí inú yín ṣe dùn sí wípé à ń ṣe ọdún ilé mi. Bí ẹ ṣe lè jẹ́ kí àwọn tí wọ́n tí mọ nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe bí wọ́n ṣe lè darapọ̀ mọ́ ẹ̀sìn Yorùbá àti ìlànà Yorùbá láti bá wa máa ṣe ọdún ìṣẹ̀ṣe kílẹ̀ lè sọ sísà. Ìṣẹ̀ṣe jẹ́ inú méjì lónìí torí pé a ti ń wá ọjọ́ òní tí ò sáyé nípa bí gbogbo ó ṣẹ̀ṣe kí gómìnà fún wa ní ọjọ́ ó fún wa ní ọdún tí mo ò fún wa ṣùgbọ́n àsìkò gómìnà wa Ẹ̀jìnlá Ṣèyí Mákindé ọlá jùlọ ni wọ́n dìbò fún wa ní ọdún náà gbogbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó jẹ́ Ọ̀yọ́ state pátápátá Ọ̀yọ́ ni o ní Ògbómọ̀ṣọ́ ni o Ìbàràpá ni o Ìgbá ni o òun ni gbogbo ni ojúlówó gbogbo wa papọ̀ pé àwọn aṣọ ìgbà lórí gbogbo ìgbà á lè mọ ara wa torí ọ̀pọ̀lọpọ̀ wa a kàn ń ṣe ní ibi tá a wà ní kò sí pé a wà ní ìrẹ́pọ̀ ṣùgbọ́n ọjọ́ òní yìí ti wá ní ìṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ tó sọ wá ṣe tó náà ń pè ní ṣẹ̀ṣe tó lágbára ni ẹ rí i pé oríṣiríṣi kan lóde tó máa ṣẹlẹ̀ eégún òjò òṣù àwọn ìlú òjò àwọn ẹni mo ò jẹ́ kí àrùn ó wọ ìlú torí tí wọ́n máa ń ṣe àwọn nǹkan yẹn ó ní àwọn òòṣà pé ìgbà kan ń bẹ̀rẹ̀ pé wọ́n máa jáde ọ̀rọ̀ bá ti kó bá ti fáwọn ní oúnjẹ àwọn mo ò ní fẹ́ ṣe burúkú sí mi kò sí ní àbúrò pé ìgbà fẹ́ bí ọmọ ni tó máa ń dá ẹsẹ̀ táyé ọmọ gbọ́dọ̀ yẹ pé kí ọmọ yìí fẹ́ jẹ́ kí ọmọ yìí fẹ́ dà gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ọmọ yẹ ẹgbọ́n mi yé ìgbọ́n tó bá ní ìgbà ó sọ ìṣẹ̀lẹ̀ dàbí pé tí kò bá ṣe sílẹ̀ lọ́la tẹ̀ bá dá ifá ẹ̀ nǹkan ọ̀sẹ̀ sọ̀rọ̀ la o tó bá ní ẹ̀kọ́ ó tọ́ òun ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe wa ẹ ti mọ ìbẹ́ òsì ṣùgbọ́n ẹlòmíì fẹ́ fi ẹ̀sìn ìbànújẹ́ jẹ́ kò sì lè parẹ́ ẹgbẹ́ ìgbọ́n mi ṣe ṣe kò lè parun. Àmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn aráàlú tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí láti lè darapọ̀ mọ́ ọdún ìṣẹ̀ṣe kí ni àmọ̀ràn tí máa fún wọn. Àmọ̀ràn ni pé ẹ jẹ́ ká ṣe òótọ́ lórí ẹ̀ ká mọ́ jà kí wọ́n lè bá a ní ìtẹ̀síwájú àwọn aláàfáà ìbára wọn jà bàbá àwọn èèyàn ká ṣe àwọn ọlọ́kan kápẹ́tẹ̀ ká fi ẹ̀ka anú kábẹ̀rẹ̀ àjọ ara wa rú ká lè gbé ìdíje oyè kó dé
mo dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣé dáàdì ẹ ṣé sà ìṣẹ̀ṣe yóò gbé wa o láti ẹ ṣé sà. ẹni ó ní ìpèníjà ojú ó lè dábìrà mo kí ọ̀gá wa CPS tí wọ́n ti jẹ́ ògúnlẹ́gbòǹgbò nínú kákan tí à ń kọ tó ní ìtumọ̀ mo kí wọn káàbọ̀ sí àárín wa lórúkọ gbogbo ilé àgbẹ̀rẹ̀ ọlọ́run ní jẹ́ wọ́n fi sí ààyè tí wàá ò ní ká àṣẹ wà ààyè tá a fi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣìṣe àti àkóso ọ̀gá wa pátápátá ẹni àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni Olúwaṣèyí Mákindé ààyè tí a fi kọmíṣánná sí kọmíṣánná for culture and tourism ọlọ́run ni wọ́n tó gbé láti gbàgbé mo máa ń pè wọ́n gbé sẹ́yìn sí mi sà á ní wẹ́ àti gbàṣẹ́ ọlọ́run máa ro wa lágbára ọlọ́run náà ó dẹ̀ máa ro yín lágbára ní o náà lẹ tún rí nígbà sọ pé gbogbo ń dò ní ìtàn náà lábí kọ ìtàn tuntun míì látọ́ fẹ́ kọ lónìí Olúwa jẹ́ akọ ìtàn ayọ̀ lónìí wọ́n jẹ́ akọ ìtàn alábú. ṣáájú ọjọ́ òní ní ọjọ́ sátidé a ti lọ ṣe àjọ̀dún Ṣàngó lágbàláyé láàfin Ọ̀yọ́ lọ́dọ̀ bàbá kábíyèsí Aláàfin ọjọ́ tìṣẹ̀ṣe láwà yìí wọ́n wá ní ká tó máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Intercontinental Distilleries tí wọ́n gbé Eagle Schnapps wá síbí lèlè fún àjọṣepọ̀ tó mẹ́yà lórí ọtí àgbà ọtí ìwúre ọtí àdúà ọtí ìṣẹ̀ṣe ọtí tí a fi pe àwọn tí ń ṣe ní láàánú sọ̀kalẹ̀ àwọn tí a máa ń tani lọ́rẹ tó péye tá a fi pè wọ́n sọ̀kalẹ̀ ọtí tí wọ́n mú bí òkú ọ̀fọ̀ Eagle Schnapps àdúgbò lọ́wọ́ Intercontinental Distilleries ẹ ṣé púpọ̀.